Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán Apẹtẹ. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ààrẹ Nàìjíríà nígbà kan rí Goodluck Jonathan ti júwe Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì àti Sultan ti ìlú Sokoto Alhaji Abubakar gẹ́gẹ́ bí àwọn orí adé méjì tó ṣe pàtàkì fún ìṣọ̀kan Nàìjíríà. Jonathan ló sọ̀rọ̀ náà ní ìlú bíbí rẹ̀ Òtù-Òkè tó wà ní ìpínlẹ̀ Bayelsa. Agbẹnusọ Ọọ̀ni Moses Ọláfáré sọ nínú àtẹ̀jáde kan pé Jonathan ní gbogbo ìgbà ni ìjọba àpapọ̀ máa ń kàn sí àwọn orí adé náà tí nǹkan bá fẹ́ yíwọ́ látàrí ipò tí wọ́n dì mú láwùjọ. Jonathan sọ pé ẹ̀bùn ńlá ni Ọọ̀ni jẹ́ fún ilẹ̀ Áfíríkà ní gbogbo ìgbà tí ìjọba àpapọ̀ bá fẹ́ kàn sí àwọn lọ́balọ́ba ní Nàìjíríà. Àwọn méjì pàtàkì tó máa ń ké sí Ọọ̀ni àti Sultan, àwọn méjèèjì jẹ́ orí adé tó ṣe pàtàkì ní Nàìjíríà. Nígbà tí mo wà nípò ààrẹ Nàìjíríà, ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba fi Sultan àti Ọọ̀ni jẹ alága níbi tí Sultan ti ń ṣojú ìhà àríwá tí Ọọ̀ni sì ń ṣojú gúúsù. Èyí sọ bí ipò Ọọ̀ni ṣe tóbi tó ní Nàìjíríà. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ náà tún sọ bó ṣe nífẹ̀ẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó. Ó sì ṣàlàyé pé ìlú Ìrẹsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lòun ti ṣèlú gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Lásìkò àbẹ̀wò rẹ̀ sí Bayelsa, Ọọ̀ni tún ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà Dáúyì Ìdírì àtàwọn ìgbìmọ̀ rẹ̀ tó fi mọ́ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, Ọọ̀ni Ògúnwùsì ṣàlàyé pé ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà ṣe pàtàkì fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ọọ̀ni sọ pé a kò ní orílẹ̀-èdè míì yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Fún Nàìjíríà láti tẹ̀síwájú, a gbọ́dọ̀ gba àlàáfíà láàyè. Bẹ́ẹ̀ àlàáfíà kò sì lè wáyé láìsí ìfọwọ́sowọ́pọ̀. Ibi tí àwọn lọ́balọ́ba ti gbọ́dọ̀ fọwọ́ ti ìjọba lẹ́yìn rèé. Lẹ́yìn náà ló rọ àwọn èèyàn kí wọ́n gbárùkù ti Ààrẹ Bọ́lá Tinubu nínú ìfojúsùn rẹ̀ láti tún Nàìjíríà ṣe. Gómìnà Dìrì sọ pé ìṣọ̀kan àti orúkọ rere ni Ọọ̀ni jẹ́. Dìrì ní bó tilẹ̀ jẹ́ pé èèyàn ńlá ni Ọọ̀ni ìwà rẹ̀ jẹ́ èyí tó ń wú àwọn ènìyàn lórí. Lẹ́yìn náà ló ní àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ náà bu iyì ńlá fún Ọọ̀ni Ilé-Ifẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. Ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.